nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àjọ fún mi lówó mi. Bọ̀dá Sam, ẹ kú oríire náà. Oríire kí ni? Ẹ̀wẹ̀ má máa dá lóhùn, wọ́n ń ṣì sọ ni. Ṣé wọ́n rán iṣẹ́? Ẹ jẹ́ kó bẹ́ tó bá máa bẹ́ mi understand oríire bíi báwo. Ẹ pẹ̀lẹ́, ẹ ra jàre. Ẹ ra mà. Yes ma. Bọ̀dá Saamu. Ẹ ra mà, yes ma. Alájà. Bọ̀dá Saamu. Alájà. Mo máa ń gbádùn yín ni. Ẹ ṣé gan, ẹ ṣé gan. Nítorí ẹ̀ náà ni èmi náà ò lè gbóhùn yín kí n má sáré tètè. Torí ẹ̀ ni wọ́n sọ pé ẹ fẹ́ rí mi. Mo dé wà bí ládàn. Mi ì bá yín. O ní mo ṣe tún wà ń bílẹ̀. Mo ṣáà láàárín ọ̀sẹ̀ ìjálẹ̀ màá ṣáàrì yín ṣá. Ẹ wò lọ́sẹ̀ yìí èmi mo ní throughout ọ̀sẹ̀. Ẹ̀yin gan lẹni mi throughout ọ̀sẹ̀ yìí ẹ gbà bẹ́ẹ̀. Ẹ ṣé gan. Fẹ́ ṣé kò sí tẹ́lẹ̀ fẹ́ rí mi. Bọ̀dá Saamu, ẹ̀dá tó bá dúró tọlọ́run láyé yìí kò ní pòfo. Kò ní pòfo. Ẹ̀dá tó bá ń sin Ọlọ́run kò ní pasán. Kò ní pasán. Nítorí wípé ẹ̀sìn Ọlọ́run ẹ fi ara gbààwẹ̀. Ṣé rí gbogbo àwẹ̀ yín tẹ́ gbà nínú ọdún yìí? Ẹ má dààmú retí èsì lọ́dọ̀ Ọlọ́run mọ́. Ọlọ́run ọba ti gbàdúrà òun rẹ̀ ẹ̀yin lẹni mọ́tò yìí. Ẹ gbà á. Ẹ jọ̀ọ́, mi ò understand. Ẹ fún mi ní mọ́tò. Ẹ̀yin lẹni mọ́tò. Nítorí mo gbààwẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ fún mi mọ́tò. Alájà ìṣe gbéná lórí ọ̀tá ẹ. Àbí tètè mọ̀ pé nǹkan tó ń sọ nìyẹn àbúrò. Ohun tí ń bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kẹ́ tó débí ó ti ń ṣòfófó fún mi. Èmi ni mi ò fura. Ó ti sọ fún mi pé mo kú oríire. Ká ní kọ́kọ́rọ́ mọ́tò ìwà lọ́wọ́ ẹ̀ á ti fún mi kẹ́ tó dé. Ẹni sùúrù Bọ̀dá Saamu kí ló sọ? Olóòótọ́ ó ní mo kò ṣe òṣè ọ̀rẹ́ mi. Mi ò sọ anything. Ó sọ nǹkan mi ò parọ́ ọláìnà ṣe fún mi. Àbọ̀ bá lọ̀rọ̀ sí ẹ Bọ̀dá Saamu ẹ kú oríire. Ẹ kú oríire. Alájà ẹ ṣé alájà kò ní bàjẹ́ fún yín wọn ò ní wá ayé tì ayé yóò ní pẹ́yẹkẹ Ọlọ́run á tún gbàdúrà ayé jù báyìí lọ. Ṣé pé mo dò ní mọ́tò? Ọlọ́wọ́ Jésù mi ṣeun Olúwa mi ṣeun. Láìlá ilé ńlá kọ́lọ̀ má bàa ti wá jẹ́ láìlá nígidi. Saamu Alajo. Ṣé ó lè di òótọ́ ṣá? I ever doubt it. Your CB want to send pictures sí wa ti confirm 100%. Irú mọ́tò wo ni irú mọ́tò wo? Ẹ máa ní surprise ló máa jẹ́ òtí. Ẹ sọ fún mi jàre. Ọmọdé! Ẹ má fi wọlé. Alihamdulilayi mo dúpẹ́. Alihamdulilayi a dúpẹ́. Kìgìrìgì. Alihamdulilayi mo dúpẹ́. Alihamdulilayi a dúpẹ́. Mo ti di ọ́nà mo mà do ní mọ́tò. Alihamdulilayi a dúpẹ́. Mo ti di ọ́nà mo mà do ní mọ́tò. Alihamdulilayi a dúpẹ́. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Kìgìrìgì. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Alihamdulilayi Ọpẹ́yẹmí ya. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Mo ti di ọ̀nà mo mà do ní mọ́tò. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Mo ti di ọ̀nà mo mà do ní mọ́tò. Alihamdulilayi Ọpẹ́yẹmí. Pẹlẹbẹ mọ́tò owó èmèrè bá mọ́tò jẹ́ bọ́bá yìí. Orí àwọn ọ̀tá mi orí wọn burú dànù. Gbogbo àwọn ọ̀tá mi I repeat I recap orí wọn burú. Saamu. Iṣẹ́ àṣẹ ìgbàwẹ̀ tán. Ìyàwó náà ni mo ti ń ṣe pé tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́
láàlè sọ pé orí ọ̀tá wa burú pọ̀ lásìkò yìí mo ọ̀dà ṣé kí ni kò sórí ọ̀tá ẹ̀. orí wọn burú. ṣé kò ní wọ́n dá. orí wọ́n jẹ́ ìwò mi ṣùṣù wọ́n ní nítorí wípé kí ni o bá a ṣe parí àwẹ̀ yìí tí mo fọkàn gbà tí mo gbà tọkàntọkàn wọ́n dẹ̀ ná kọ́kọ́rọ́ ọbọ̀ tó. wọ́n nà kí ìsinmi. Ọlọ́run ṣe eléyìí pọ̀ ìgbà wo lẹ máa wá wẹ mọ́tò yìí fún wa báyìí. ẹ̀yin àwẹ̀ tí máa pe gbogbo yín jọba tí máa wẹ mọ́tò yìí fún yín. ẹ̀yin àwẹ̀ bíi sí báwo bọ̀dá Sàámú àwẹ̀ ti kásẹ̀ ńlẹ̀ ọ̀rẹ́ di. kì í ṣe tọdún yìí àwẹ̀ ọdún tó ń bọ̀ ni ṣáàpù àti ìgbà tọdún yìí tán tọdún tó ń bọ̀ tí ìbá wẹ̀ fún yín kẹ́ pè mí lọ́mọ àlè a máa wo bí mọ́tò ìṣeré ẹ mọ̀ pé bàtà bá celebrate ọdún kan mọ́tò yìí ìgbà yẹn la bá tó wẹ̀ dáadáa kò ń dà steel bat ni mọ́tò yìí wà ẹ jẹ́ kó pọ́dún kan kó gbó dáadáa tí mọ́tò yìí bá gbó dáadáa ìyẹn tí mi bá ké jìtá ni o tí màá dẹ̀ ṣe nǹkan kan nú ẹ̀ máa wẹ̀ fún yín tí bá ti sẹ́ńdẹ̀ gbogbo owó tí màá nálẹ̀ kó tó pọ́dún kan yẹn owó pàtí ni ó dẹ̀ ní budget tí bá ti ná tán kò sí pàtí àdúrà ní kẹ́ gbà kí mọ́tò yìí má jẹ epo. ó síbẹ̀ tó kò síbẹ̀ ẹ̀yẹ́ fẹ́mi kọ́kọ́rọ́ mọ́tò kí n ké náà lé lórí náà. àbúrò mi bẹ́ẹ̀ wá nínú wa àti steering ta ló tóbi jù ṣé máa wá fún ẹ ní kọ́kọ́rọ́ mọ́tò máa jẹ́ kó lọ sọmọ gidi. ẹ wo alihamdulilayi ọ̀pẹ̀yẹmí alihamdulilayi alihamdulilayi mo dúpẹ́ mo ti di ọ̀nà mo màdó ní mọ́tò. alihamdulilayi adúpẹ́. mo ti di ọ̀nà mo màdó ní mọ́tò. alihamdulilayi adúpẹ́. mo ti di ọ̀nà mo màdó ní mọ́tò. alihamdulilayi adúpẹ́. jẹ́jẹ́jẹ́ inú mọ́tò yìí ni màmá gbé. ṣé àlàlé ńlá ní Kẹ́hìndé mi ni mi lè ṣe inú ọdún kan kí n má làlà kò sínú orúkọ mi a kàn máa lálà. This was a beautiful dream. It was a glorious dream. Wọ́n fún mi mọ́tò wípé mo gbààwẹ̀ Ramadan wọ́n dẹ̀ fún mi mọ́tò ṣé kò ti jọ nǹkan tó wà lẹ́wà ṣé pé tí máa gbààwẹ̀ ó má lè jọ opportunity fàyè mi àwẹ̀ má lè jọ opportunity fàyè mi ó má lè Sàámú ó mà kí n dẹ́jà bẹ́ẹ̀ ni try it. I will try it. Yeah. This year is my year in the mighty name of God. Amen. I claim it. Bọ̀dá Sàámú. Àwàdà yín máa ń pọ̀. Hello. Tí bá tiẹ̀ ní kí n béèrè pé báwo lẹ ṣe kékeré yìí gangan? Bí mo ṣe ṣàgbáyé ó yàtọ̀ sí mi ṣe kékeré. Same thing ni kò sí yàtọ̀. Ẹ bá ti rá gbà mí, ẹ ti rí kékeré mi. Bẹ́ẹ̀ ni. Bọ̀dá Sàámú. Tá bá máa wá ní ká wò, ǹjẹ́ nǹkan kan tiẹ̀ máa ń ṣẹlẹ̀ tó máa ń jẹ́ kẹ́ ẹ lè ronú rárá ṣá? Mi ò ronú o. Mi ò ronú kẹ̀. Ronú ló ń jẹ́ ronú. Mi ò ronú o. Ọmọ Yorùbá ni mí lóòótọ́ bọ̀ mi ò ronú. Ẹ ń ronú rárá pé kí lè tiẹ̀ jókòó kó kàn tiẹ̀ dá ronú. Àná kí ló fẹ́ jẹ́ kí n ronú? Yorùbá ni mí pọ̀ mi ò ronú. Kí ni mo fẹ́ rò mi ò rò? 14 years ni mo ti ṣẹ́gbẹ̀yìn mo lè ń jẹun. Ẹ̀yin ni rò ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi lówó ní ìrònú bá. Ẹ̀yin ẹ máa ronú pé ọ̀nà wo la fi lè fún Sàámú lówó tó bá dọ́dọ̀ wa. Because tá a bá fún lówó ó máa yẹ̀yẹ́ wa ó dẹ̀ máa jẹjú wa. Ẹ ní fẹ́ kí n jẹjú yín ẹ̀rọ á máa bá yín. Ẹ̀yin lè ronú. Èyí ni kí n tó kò mí máa tún gbowó. So kí ló fẹ́ mú mi ronú? Mi ò rò rárá. Pẹ̀lẹ́. Kókó kan tí mo ṣe wá síbí kò ju wípé mo fẹ́ gbààwẹ̀ Ramadan.
tọdún yìí mo fẹ́ gbà mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fàdúrà ràn mí lọ́wọ́ kí n bẹ̀rẹ̀ rí kí n dẹ̀ sọ̀kalẹ̀ rí ìyẹn àwẹ̀ Ramadan àwọn Muslim mo fẹ́ gbà mo á fẹ́ kẹ́ ẹ fàdúrà ràn mí lọ́wọ́ gẹ́gẹ́ bí wòlíì sọ bẹ́ẹ̀. Ibi tí mo fẹ́ lọ ń sìn gangan nìyẹn torí mo fẹ́ bi yín léèrè pé ṣé mo tún mọ tó ń pè ní Ramadan ni. mo mọ Ramadan àwẹ̀ Muslim àwẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. táwa lè mi. wòlíì sọ bẹ́ẹ̀. tí mo jẹ́ Christian àbí. bẹ́ẹ̀ni. ẹ wá fẹ́ gbàwẹ̀ Muslim. bẹ́ẹ̀ni. kí lẹ wá lẹ fẹ́ kí n ṣe. kẹ́ ẹ fàdúrà ràn mí lọ́wọ́ kí n bẹ̀rẹ̀ rí kí n parí ẹ̀ rí. Bọ̀dá Sàámú torí ẹ̀ gangan ni mo ṣe sọ́lẹ̀ kan wípé ṣe máa ń ronú. mi ò kì í ronú rárá mo fẹ́ kí ló fẹ́ jẹ́ kí n ronú mo sọ ibi náà ti dá yín lóhùn mẹ́mórì ni o kí ẹ lè ṣe tíátà àwọn onítíátà yẹn náà ti sọ láìsí kan fún ọba máa stick ẹ̀ sórí ni mo sọ fún yín mo ní mi ò ronú ẹ̀yin ni ronú bá ẹ̀yin ni máa fún mi ní nǹkan. mo máa ṣe rádaràda láìṣòmọdé Sàámú kò sí wàhálà. o sọ́sọ́ kan o lè sọ díẹ̀ jáde mo ń gbọ́ gbogbo tó sọ o ṣọ́kùn gbogbo tó ṣe bẹ́ẹ̀ látẹ̀kọ́ kò sẹ́ tó rí èmi nìkan náà ni mo rí ẹ tó fọwọ́ gbé àyà báyìí o fọwọ́ gbáyà o fa bra sẹ́yìn nínú aṣọ ọ̀gùn wa o dẹ̀ fọwọ́ gbáyà ìdèrí ọtí ló dẹ̀ wà ń bẹ̀ kò sí nǹkan kan àbọ̀ àbálọ̀rọ̀ ẹ èmi mo ṣe rá dáadáa lẹ́nu ẹ ìyá ẹ nọ́ọ̀sì ò lè sọ fún mi mọ́mí ẹ nọ́ọ̀sì kan dúró báyìí wọ́n lè bá mi sọ. ok ẹ má sọ̀rọ̀ yín lọ carry on. Brother Saamu ohun tí mo ń gbìyànjú àti sọ náà ni wípé gbogbo àwọn èèyàn ló ń pè yín ní Brother Saamu ṣùgbọ́n ìtumọ̀ orúkọ yín gangan òun ni Brother Samuel ní tó túmọ̀ sí wípé you are a Christian ẹ̀yin tẹ́ wá jẹ́ onígbàgbọ́ tẹ́ jẹ́ Kristẹni kí wá ní ìdí ẹ̀tẹ́lẹ̀ fẹ́ gbàwẹ̀ Ramadan. èmi ò lẹ́sìn ẹ̀sìn wo mo ní mi ò lẹ́sìn gbogbo ẹ̀sìn ni mo ní ìgbà tí mo kéré tán bí mi náà sọ mí ní Samuel ìgbà tí mo dàgbà tán orúkọ mi ni mo ń jẹ́ kò sórúkọ tó pè mí tí mi ò jẹ́ bàbá kọ́wọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń pe àwọn òyìnbó wá tó máa wá lùlù fún tó bá ń ṣọdún ẹ̀ ó rí mi báyìí oṣù ọ̀sẹ̀ ló pè mí oṣù ọ̀sẹ̀ ló pè mí bàbá yẹn ń bẹ̀ yẹn mo ti rí bàbá alájẹ àfa kan tó rí bẹ́ẹ̀ bọ́dà múlẹ́rìn mọ́lẹ̀ dáhùn máa kọ́ ló surprise mi jù Ágágù ló pè mí ó ní Ágágù mo wá bí ìlọ ẹ̀kọ́ kí ló ń jẹ́ Ágágù olórúkọ ọlá ni Ágágù n tẹ̀ kó pẹ́ torí mo ga Ágágù ló ní Ágágù. Sàámú gbogbo òye tí mo ní gbogbo ìmọ̀ tí mo mọ̀ inú Bíbélì ló wà kẹ́ jí mi láàrin òru kẹ́ béèrè ní lórí ọ̀rọ̀ Bíbélì má sọ fún yín àtìmí náà ṣùgbọ́n lórí wípé àwẹ̀ Ramadan kí n gbà yín ní ìyànjú tàbí kí n sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ò mọ̀ o ṣùgbọ́n nípa ti Ramadan tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn kí ìwà lórí obìnrin kẹ́bi ilé ìpín kí ló ṣẹlẹ̀ ní Hágáì orí 4 ẹsẹ̀ 8 máa sọ. ṣágáì yẹn dórí 4. mi ì mọ̀ títọ̀dọ̀ ti yín báìbù tèmi orí 4 ẹsẹ̀ 8 máa sọ tó sọ. Brother Saamu òye Bíbélì lèmi mọ̀ ẹni tó mọ̀ nípa òye Ramadan tẹ́ bá dé ọ̀dọ̀ aláàjì onílé gate òye ẹ̀ yé wọn dáadáa bá a ṣe ń gbàdúrà tọ́lọ́run ń gbọ́ àwọn náà ń gbàdúrà Ọlọ́run ń gbọ́ so Ọlọ́run ò dẹ̀ kọ̀ ẹnì kankan sílẹ̀ ẹ lè lọ bá wọn o nípa àwẹ̀ Ramadan wọ́n á sọ fún yín. You are still very young in the ministry. You should be all-rounder. You should know everything. Tap from this side, tap from this side, join it together to make a good prophet. You should know about Muslim, you should know about Quran. Ẹ ti dàgbà jù láti lọ kọ́ kéwú. Ẹ kọ́ àwọn kọ́ẹ̀tì bíi tèmi yìí máa wá síbi tó máa wá jókòó síbi tó máa bí yín léèrè irú ọ̀rọ̀ Muslim kí lẹ máa sọ fún ọ ṣé máa sọ fún ọ pé wọ́n ṣe ń ronú abẹ́ ìmọ̀kẹ́ mi ò mọ̀kẹ́ bú mi ni mo mọ̀ gbé sára ni nítorí tí ọba ti wà ní rúkú tó wà ó ti di bàbá wa bàbá ní níbẹ̀ ṣe wà wọ́n mọ̀ gbé sára ní mílẹ̀ sọ pé ṣé mo ronú but no problem ó ti yé mi kò sí wàhálà ẹ gbàdúrà fún mi kí n bẹ̀rẹ̀ rẹ kí n parí rẹ àní mo fẹ́ gbàwé Ramadan ó ní rízì o. Brother Saamu èmi ò mọ irú àdúrà tí mo fẹ́ gbà fún yín o ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run á wà pẹ̀lú yín. àmín. ogun Ọlọ́run ò dẹ̀ ní fi yín sílẹ̀. àmín àmín. kò sígbà tẹ́ bá dáwọ́ lé nǹkan báyìí ẹ máa yọrí àmọ́ sí ilé ni. ṣùgbọ́n ní ti tèmi o
mi ò máa dúrà tí mo lè gbà tẹ́ bá ní ẹ fẹ́ mọ̀ nípa àwẹ̀ lent I will let you know. ẹ ti gbà òun náà lè gbà yẹn ní gbogbo nǹkan tí n bá dáwọ́lé á máa yọrí sí rere Ọlọ́run á máa wà pẹ̀lú mi ẹ ṣé gan. Back to you kémi àti ọ̀gá ẹ ká máa sọ̀rọ̀ kó o máa dá sí yẹn wàá rí tójú ẹ máa rí sórí ẹ wàá rí tójú ẹ máa rí olóṣù alóore níwọ wàá ríran wò èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ o ò ní nǹkan kan láyà ò ń gbé wò olóṣù alóore wàá ríran wò ẹ ṣe àdúrà tẹ́ ti gbà o ẹ gbọ́ màá dẹ̀ fọ̀rọ̀ yín sàdúrà náà màá gbé mọ́tò wá kí i. Daddy ti bẹ gbọ́n nǹkan tó sọ èmi olóṣù alóore ti bẹ gbọ́n nǹkan tó sọ olóṣù èmi. ṣé ìnílẹ̀ ṣe mọ́ bọ̀dá Sàámú ẹ má jẹ́ kọ́rọ̀ wọn dùn yín gbogbo wa máa fi ọ̀rọ̀ wọn sàdúrà lórí òkè yìí ni ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Bro Sam, kí ló dé? Kí ló dé yín? Bro Sam, kí ló ṣe yín? Ojú yín. Bro Sam, what's happening? Kí ló ṣe yín? Kí ló tójú yín ṣe rí báyìí? Kí ló tẹ́ yín rìn báyìí? Yoshibi, kí ló ṣẹlẹ̀ now? Why are you laughing? Kí ló funny? Ọlọ́run máa ń jẹ́ kémi rọrùn ẹkún. Ní rọrùn ẹkún lágbára Ọlọ́run. Bó kí ló tẹ́ yín rìn? Mo sọ pé yín ẹ̀rí bóyá ń wò ní ẹ̀rí bóyá ń rìn ní. Ṣé kí n kò bàdé ẹ ní kólú síta ni. Bọ́dà gẹ̀ ẹ wojú lẹ̀ náà. Ẹ wojú lẹ̀ ṣẹ́yìn Bro Sam ni. Sàmú kò wọ́n sórí àṣàkẹ́. Kíde. Bro Sam, kí ló ṣe yín? What is going on? Ó dà pé fẹ́ máa sunkún. Yoshibi kí ṣe Sàmú kíde. Bọ́dà Sàmú wọ́n ń gbàwẹ̀. Àwọn ènìyàn kó má bẹ̀rẹ̀ jẹ́ báyìí. Nǹkan tó ń tẹ̀ láti sọ ni pé inú yẹn ń lọ àwọn pọ̀ láti inú ń lọ wọn. Ṣebí tínú bá dẹ̀ ń lọ wọn pọ̀ ìtumọ̀ ni pé agbára yín ò gbé awẹ́ mọ́ ẹ dẹ̀ lọ jẹun àbí. Okay, wọ́n sọ pé àwọn ò lè jáwẹ̀ láíláí ẹ̀mí ò wá ọjọ́. Bro Sam, please. Ìwọ ìjẹ́ pé ìwọ ni role model wa ìwọ ni ọba community bẹ̀rẹ̀ wa ìwọ ni gbogbo èèyàn wo ṣé káwọn èèyàn wa má kọjá kó má rẹnu rẹ̀ kó bìyẹn ń bẹ̀rù jẹ́ báyìí. Wọ́n lè ní role model wa bẹ́ẹ̀ ni role model lọ́pẹ́. Bọ́dà Gani wọ́n sẹ́ pé ìyìnbọn ta. Àrẹ ẹ ń kọ́ mú bàdé bí. Bọ́dà Gani nǹkan tó mì ní pé English yín ò correct. Correct. Sàmú ó wà nù condition yóò wà yìí ó tún rí ẹni kó sọ òyìnbó dáadáa. Àrẹ ó ti yé mi. But Sam, this is just 1:30. But Sam, please maintain your stamina. Ẹgbẹ́ ló tún fi rin ni. Kò yé mi gan báyìí. Àwẹ̀wẹ̀ ó ti gbò wọ́n gidi gan. Ìṣòro yẹn ọkọ mú mi. Sam, please. Bọ́dà Gani, àwẹ̀ lágbára o. Díẹ̀. Wọ́n sọ pé àwọn fẹ́ lọ forí nílẹ̀ fún àbọ̀. Bọ́dà Gani, díẹ̀. Bọ́ Sam, gently please. Ẹ̀rọ lọ́hùn. Ọ̀rọ̀ yóò gbà wẹ́ o. Ó wá mú gbogbo ẹnu kó bàjẹ́ ọ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Bọ́dà Sàámú ẹ lọ lé kẹ́ lọ sínú.
gbogbo ìtẹ́ ń ṣe káàkiri àdúgbò ọ̀rọ̀ yín ti kálẹ̀ àwọn òrìbórí wọn ṣe ń mí jọlọjọlọ ni ẹ máa ṣe ra yín léṣe o. Ondúwà ìwọ fẹ́rẹ́ ní ondúwà wẹ̀rẹ́ ní ló lè jọ àwẹ̀ òun dá tóòrùn bá ti pọ̀ jù ó máa ń jẹ́ kéèyàn fẹ́ já àwẹ̀ ni ẹ lọ bówó làbí dop tóòrùn bá pọ̀ jù báyìí ìgbà ló máa rántí pé ò ní typhoid àwọn máa bá wa mí kìkì lálẹ́ ní òrùn ní onímọ̀ yẹn rìn káàkiri gbogbo bògì tó wà ládùúgbò ni mo ti rìn òun làbí kò máa wẹ gbà ọmọ mi jọ. ìyá sáà láyé gbé kọ́tẹ́ ń ṣe tẹ́lẹ̀ lílé kí n gbàwẹ̀ tẹ́lẹ̀ ajé ìgbà tí mo wọ́ pẹ́ ń gbàwẹ̀ mo fọ́ ìyá sáà mo gbàwẹ̀ báwo ẹ wo ló wà ní Kùránì gan pé tíyàwó ẹ̀ bá ṣe gbàmọ̀ tó bá ti dé góńgó ìyọ́ máa stop ẹ̀ ni o ẹ kàn fi káàkiri àdúgbò tẹ́ bá ṣubú kò sẹ́ni tó máa gbé yín o èmi ò ní gbé yín o. ẹ jẹ́ wájú mo ṣe máa ṣubú kí n tiẹ̀ látọ̀ kó máa. ẹgbẹ́ àdúgbò kan ló ń lọ yìí. sean break ni. ọ ní gbé yín o ṣé dandan la rẹ ni. wá. owó jáde máa ra ṣe. ní gbogbo ilé ìbá ìdúró Ọlọ́run. Bọ́dà Saamu. Oh my good God. Kí ni gbogbo ilé tí Bọ́dà Saamu ń ṣe yìí náà? Bọ́dà Saamu. Bọ́dà Saamu kí ló fa gbogbo ilé lórí òkè? Aago mélòó ló lù? Aago kí ni tó máa go? Mo ní kí lẹ̀ ń ṣe lórí òkè láago mélòó ló lù? Kí ló ṣẹlẹ̀? Ebi ti ń pa mí gan, mo wo táìmù tó lù mí lè wait kí n ṣínú. Bọ́dà Saamu, ìyẹn lè fi wá ń ru ẹni káàkiri gbogbo community. Mi ì ru ẹni káàkiri gbogbo community o. Ọ̀gángan ọ̀nà lálákẹ́ ń sọ. Mo mọ ibi tí mò ń bọ̀. Ẹ̀bùkẹ́ tí ò bá ní tìjú ló wá máa rìn káàkiri, mò ń gbẹ́ níbọ̀ lórí òkè ni mo wá sùn. Ohun àdúgbò wa yẹn ti pọ̀ jù, mo wá bẹ́ẹ̀gì tí mo lè. Bọ́dà Saamu, àwọn nǹkan tẹ̀ ń ṣe èyí lọ́pọ̀ ìgbà kò kí ń dà. A ní program tá a fẹ́ ṣe lórí òkè ń sìn láìpẹ́ yìí. Bóyá kẹ́ ẹ máa ṣe program yín lẹ́gbẹ̀ẹ́ yẹn kémi náà rọra wà ń bí. Mi lè disturb yín, ẹ máa gbàdúrà tí yín lọ. Èmi náà dé máa fa tẹ́sí bí bí. Mi mọ tí màá sọ, àwọn kan máa ń dìímú, ó lè máa ń ṣe eléyìí. But mo ṣàfẹ́ kọ́ lọ gbàdúrà mi náà sí látara ẹ̀. Can you imagine? Ẹ̀ ń gbààwẹ̀, òun lẹ̀dẹ̀ ń sọ ní ìṣẹ́jú báyìí pé ń gbààwẹ̀. Ó dáa wọn fi kọ́ wa bẹ́ẹ̀. Pé kí ni? Téèyàn bá ń gbààwẹ̀, etí méjì ò kì í gbọ́ wípé èèyàn ń gbààwẹ̀. Àbí ṣe ní jẹ́ káwọn èèyàn mọ̀. Àwẹ̀ Ramadan ni, dandan gbọ̀n ni, Ọlọ́run kàn pa fún wa wípé a gbọ́dọ̀ gbà ni. Ọlọ́run kàn pa ní ṣe wá ní jẹ́ káwọn èèyàn mọ̀. By the time tí bá jẹ́ káwọn èèyàn mọ̀ làwọn èèyàn máa lè fún mi ní nǹkan ṣinú. Wọ́n máa fún mi ní nǹkan ṣinú, wọ́n lè máa fún mi ní nǹkan tunu. Èmi o, mi ìmọ̀tẹ́lò mi o, èmi Saamu o, mo ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ń gbààwẹ̀. Láti ìgbà tí mo lè ti bẹ̀rẹ̀ yìí, àwọn èèyàn ẹni ẹlẹ́nu ló lẹ́rù sán ní wọ́n fún mi ní nǹkan ṣinú. Bọ́dà Saamu, nǹkan tí mò ń sọ fún yín sì ni wípé ẹ gbé àkéte yín kẹ̀sì máa rìn. Àkéte dà, ẹni lèmi jókòó lé lórí àkéte ọ̀ndà. Ẹ wo ojú yín jẹ́ǹtù ni o, ẹ láwọn ìbọn ọ̀rọ̀ lẹ́nu o. Kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ náà lẹ sọ fún mi lọ́jọ́ sí tẹni ṣé máa ń ronú ṣá, ṣé máa ń ronú. Àtìgbà ilé mi kò ti wò pé ẹ wá, ṣé mò ń ronú ṣá. Mo délé mo tún rò, mo sùn gan mo tún rò pé ẹ wá, ṣé mò ń ronú lóòótọ́ ṣá. Mo á wò kí ló ń sọ, mo kàn fọ kankan gbé kúrò pé mi ò ronú bíjọ, mi ò dẹ̀ ronú òṣì. Ẹ ṣọ́ra o, ẹ sùn bẹ́ẹ̀ kémi sùn báyìí. Ṣé ẹ lébi lórí òkè ni? Ẹni tó lè halẹ̀ mọ́ mi lẹ́ni tó bá ti sanwó ilẹ̀ tó bá ti san tán ládùúgbò yìí. Ẹni tí ò bá rálẹ̀ lójú mi nìkan. Òun ló tún lè ṣakọ sí mi, ilẹ̀ tẹ̀ tí sanwó tán tẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣakọ. Ṣé ẹ mọ̀ tó wà lórí sáàkù ìgangan? Ṣé ẹ mọ̀ pé corner piece máa yẹn ibi tó wà nù? Lọ sẹ́yìn báyìí ló wà. Ó dẹ̀ ní ìjà tá a fà lórí ẹ̀. Orí corner piece ni mo sùn lé. Bẹ́ẹ̀ mo wà yìí o. Òun ni ara ń tà ń sọ nìyẹn. Bíbélì ti wá ní téèyàn bá máa fi ọwọ́ ọ̀tún ṣe nǹkan, ọwọ́ òsì ò gbọdọ̀ mọ̀. Ṣé nígbà téèyàn máa wá sanwó ilẹ̀ yìí pé ṣé mo wá pé yìí ṣé mo jẹ́ kẹ́ ẹ mọ̀? Sátá.
ẹ̀sọ́ tẹ̀ bá san tán san ni a ti pè mí gbé ní 5% lórí owó tẹ̀ bá san. ẹ wo kọ́nìbẹ̀ni má disturb mi o òun lè tẹ́ sí bí òlélẹ̀ mo kàn ń fà bọ́ ṣe ń fà ni mo ti fà láti bẹ̀rẹ̀ dópin mo ṣáà ní gbàgbọ́ wípé Ọlọ́run á gbàdúrà mi torí mi ìmọ̀ tó máa ń sọ. Olùdádì ẹ fi bọ̀dá yìí sílẹ̀ àwọn tó fẹ́ gbàdúrà tó bá dé máa kó wọn lọ sórí èkè lọ́hùn kọ́ lọ gbàdúrà wọn bẹ̀. wá Táfíkà ó dàbí pé orí òkè yẹn tutù ju bí lọ àbí táwọn yẹn bá ti dé ìjọ torí Ọlọ́run pè mí kájọ lọ síbẹ̀ kẹ́ ẹ máa gbàdúrà yín lẹ́gbẹ̀ẹ́ kan kébì náà máa gbà lẹ́gbẹ̀ẹ́ kan Táfíkà jọ yẹ orí mi fi yóò jọ o jọ torí Ọlọ́run tó bá ti dé kó jí mi jọ Táfíkà jọ ó ti gbọ́. a ṣe báyìí Ọlọ́run dá mi lóhùn ayọ̀ mi o àsìkò Ramadan dá mi lóhùn ayọ̀ mi wọ́n tó máa ń gbàdúrà àwọn èèyàn ńláńlá gbàdúrà ẹ̀mí náà. ẹ wo aṣọ kọ́lẹ̀ sí o kì í ṣe pé kéèyàn kàn jẹ́ kìkì aṣọ bí àlùbọ́sà tẹ raṣọ jọ rafìlà jọ èyàn kọ́lẹ̀ sí o. wọn kò wá fún lójú dọ́sìn. ẹ máa kírun dáadáa bó ṣe yẹ kẹ́ ẹ kí lásìkò ẹ̀ irú àwẹ̀ tá à ń gbà lọ́wọ́ yìí sí ẹ gbà pẹ̀lú òfin ẹ gbọ́n tí mo sọ ẹ gbà pẹ̀lú òfin ṣó ti yé yín nítorí pé àsìkò tá a wà yìí àsìkò tá a juwọ́ ju ìṣẹ̀lẹ̀ fọlọ́run tá à ń bẹ Ọlọ́run ni kí gbogbo ẹ̀ṣẹ̀ wa kó lọ pátápátá ká di èèyàn tuntun sọ̀rọ̀ mi yé yín. àìmí tí mo fi 365 days tí mo fi ń ṣe tó bá wù mí tí mo fi ń control community 30 days àwa pọ̀ jù fún mi láti fi gba nǹkan tí mo fẹ́ gbà. ṣé wá rí àwẹ̀ yìí náà pẹ̀lú gbígbà rẹ̀ ẹ tún mọ̀ ṣàwọn ìtọrẹ àánú bágbára yín bá ṣe kà mọ́ ẹ gbọ́ bí agbára yín bá ṣe kà mọ́ ẹ mọ̀ ṣètọrẹ àánú tó bá yẹ pé sọ lágbára yín ká ẹ rà tó bá yẹ pé oúnjẹ ní ẹ rà ẹ fún àwọn èèyàn bágbára yín bá ṣe kà mọ́. àwọn èèyàn ń jẹun lọ́dọ̀ mi o àwọn èèyàn ń jẹun lọ́dọ̀ mi o kọ́lọ́ ń ṣe ìyanu lẹ́yìn àwẹ̀ ni o torí gbogbo eléyìí tí mò ń ṣe yìí kọ́lọ́ ń ṣàdàbírà nínú àwẹ̀ tàbẹ̀yìn àwẹ̀ kí ìyanu tí mò ń fọ́ agọ́gọ́gọ́ kó ṣẹlẹ̀ mo ra ìsojọ́lẹ̀ bọ́dágáàdì wọ́n dé yín mọ́ ni. ẹ dákun ṣe gbogbo àwọn nǹkan tẹ̀ ṣé kìí ṣàṣẹ pé ẹ yáwó ṣe. mi ìyàwó ṣe wọ́n dé yín mọ́ gidi ni. bàbá yẹn bá ṣe ká ni o ẹ dákun mo fẹ́ béèrè nǹkan kan ṣé ó sì dá yín lójú wípé àwẹ̀ tá à ń gbà lọ́wọ́ yìí ẹ̀ ń gbà. mo ń gbà nígbà tí mo mọ nǹkan tí mo ti torí ẹ̀ gbà. wọ́n mọ yín dáadáa o kó má jẹ́ pé kàn ń waste àsìkò dànù o. no Saamu 2 lélẹ̀ Saamu 1 lẹ́mọ̀ Saamu 2 lélẹ̀ Saamu 2 máa ń sòtọ́ ó máa ń serious gan. ní kúkúrú Ọlọ́run ti yí yín padà. Ọlọ́run ò yí mi padà bọ̀ lásìkò yìí mo ń gbàwẹ̀ yìí gangan. ẹ̀ ń gbàwẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. irun yín sì ń lọ bó ṣe yẹ kó lọ. dáadáa irun mi kírun ẹ̀yin lẹ́sẹ̀ máa kọ́ mi o ẹ̀yin lẹ́sẹ̀ máa kọ́ mi. ọ̀dà ẹ máa wá síbí kájọ máa kírun papọ̀. ẹ jọ̀ọ́ ẹ kọ́ mi bí mo ṣe máa kírun gbogbo nǹkan tẹ́ ẹ bá lè kọ́ mi tí nǹkan táwọn ẹgbẹ́ mi ń rí nídìí ààwẹ̀ tí wọ́n ń gbà kémi náà rí àwọn ọmọ tí ò tó mi wọ́n dẹ̀ láwọn gbàwé ẹ jọ̀ọ́ sà ẹ má jẹ́ ń sọ ju bó ṣe yẹ lọ ẹ má jẹ́ ń sọ. ṣe rí ààwẹ̀ yìí Ọlọ́run ló pa wá láṣẹ ká gbà ó sì ní ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà kò sí nǹkan téèyàn bí Ọlọ́run ọba tí ò ní padà ṣe fún èèyàn àníyàn ló ṣe kókó ṣe ti gbọ́. mo gbọ́. ẹ gba àwẹ̀ bó ṣe yẹ kẹ́ ẹ gbà irú àsìkò tá a wà yìí tá à ń gbà àwẹ̀ lọ́wọ́ yìí a kì í já o wọ́n ní tó bá fìjà lọ wá ká sọ pé ìní sọ èèmù kí ni túmọ̀ ẹ̀. ìpè èmi ń gbà àwẹ̀ ń tèmi o. ìní sọ èèmù kí n jẹ́ kán mọ̀ wípé mò ń gbà àwẹ̀ ìní sọ èèmù ṣáà lọ́rọ̀ tẹ́ sọ yìí ó lẹ́yìn tó bá wí níbi tá a jókòó sí tí ò bá jẹ́ pé ẹ̀ ní pé kéèyàn máa jà bó tí mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ohun tí mò ń béèrè lọ́wọ́ Ọlọ́run ìfẹ́ kí nǹkan kan disturb ẹ̀ ṣé bí Mọ̀dínà ló jókòó yìí ṣé Mọ̀dínà máa lóhùn orí mi látìgbà tó ti jókòó bí ẹgbẹ́ tó jẹ́ Ṣáàkì àti Sáràtù tó bá rí mi látọ̀kan máa kúnlẹ̀ máa kí mi ni Mọ̀dínà kò kí mi àmọ́ bó ṣe wà ìní sọ him Mọ̀dínà ìní sọ him fún ẹ má bínú tó gbọ́. ẹ kò lè tó yẹn. ẹ jẹ́ kí n sọ ìní sọ him fún ẹ jẹ́ kí n sọ ṣe ti gbọ́ má wọ̀rí ẹ̀yìn àwẹ̀ àpàdé mi ò já mo kàn sọ pé ẹ̀yìn àwẹ̀ àpàdé. ẹ sún ìjà sẹ́yìn àwẹ̀. mo sún èsì ọ̀rọ̀ sẹ́yìn àwẹ̀
ẹ̀yìn àwẹ̀. ẹ jẹ́ kí gbogbo ẹ̀ bá inú àwẹ̀ lọ. ó dà mo ti gbọ́. ṣé ti gbọ́. Ọlọ́run ò ní fi wálẹ̀. bẹ́ẹ̀ni àtẹ̀yìn gan apàdé lẹ́yìn àwẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká kúnú àwẹ̀. àmín. ẹ̀mí wọ́n sì gùn àtúrà lẹ́yìn àwẹ̀. àmín. ẹ ṣe ẹ rajà rẹ mo fẹ́ lọ́dọ̀ ẹni tó máa fún mi lówó òṣèlú ṣáìdì ló ní kí n wá ẹ ṣe gan màá tún rí yín sá. Ọlọ́run fi wá ṣe kò ń gẹ́rin. àmín ẹ ṣe o. ẹ ra akọ́ọ̀lá oṣù tá a wà nú ẹ̀ yìí ẹ̀mí wa parí ẹ̀ ṣé ò le. kò le o ẹ wo torí ẹni tí mo ṣe wá sí bíbá ìlélẹ kódà òun pàápàá kò mọ̀ pé mò ń mọ òun bọ̀ ń bíbá ẹ̀ ṣé ẹ rí bó ṣe wà yìí kò ń kírun o ààwẹ̀ tá a dẹ̀ tún gbà yìí náà kò tí ì gbà kan ṣo nínú ẹ̀ kò tó yẹ kí n mú wá sí bíbá yìí nìyẹn. àǹtí mi ṣé màá mọ kẹfẹ bá yẹyẹ mi bẹ̀ máa wá tẹ̀lé yín ẹ wá yẹyẹ mi lélẹ́yìn náà. ẹ dákun inú ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìsìn ewu ló jọ pé à ń yẹ̀yẹ́ ara ẹni ṣé mi wàá jẹ́ bí ara àta ni. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ́nu ilé àwọn ọmọ wọn ń rí yín ní gbogbo ìgbà ju bàbá lọ ọjọ́ mélòó ni bàbá ń lò nílé wọn á ṣiṣẹ́ ajé lọ irun tẹ̀yin bá ń kí ẹ fi kọ́ àwọn ọmọ ààwẹ̀ tẹ̀ ń gbà ẹ fi kọ́ àwọn ọmọ Yorùbá ní làákàyè wọ́n ní ọmọ kì í bá ìpèlè ìyá ẹ̀ kó ṣe aṣọró nígbà tó bá ti rí pé ìyá mi ń kírun o wọ́n ń gbààwẹ̀ ṣíkínà àwọn náà wọ́n mọ gbégbèsè lẹ́yìn tí yín ṣé ẹ mọ̀ yìí pé ẹ̀yin ìyá wa gègèrèsẹ̀ yín làlùjọ náà àwọn ọmọ wa ẹ jẹ́ ká fi ẹ̀sìn kọ́ wọn ká fi àdúrà kọ́ wọn gbogbo tá a bá ń ṣe ká máa fi kọ́ wọn Ọlọ́run ò sì ní jẹ́ kí wọ́n ṣìnà àdúrà wọ́n gbà lórí wọn ṣé ẹ ti gbọ́ ṣé ẹ rí gbogbo tá a ń ṣe yìí náà Ọlọ́run ọba aláàánú yóò fi rọ̀ wá lọ́rùn. àfà ìtẹ́sọ gbẹ̀yìn yìí òun gan-an ló wù mí ó wù mí náà kọ́lọ́n wá fi rọ̀ mí lọ́rùn náà ṣùgbọ́n ṣó wá dáa káàntì mi mú mi wá síbí báyìí kó má sọ fún mi tẹ́lẹ̀ láì kí n ṣe ọmọdé. má bínú kò dáa lóòótọ́ ṣùgbọ́n torí kó lè dáa náà ni wọ́n ṣe ṣe tí wọ́n ṣe. ìwọ̀nba tó kù yìí náà ẹ darapọ̀ kí á bẹ̀rẹ̀ sí ni mo ṣe àdúrà náà lọ ká sì mọ gba àwẹ̀ lọ Ọlọ́run ní fi wálẹ̀ bismillahir rahmanir rahim rabbana taqabbal minna innaka antas samiul alim rabbana taqabbal minna. Ọlọ́run ó ti máa níyàn mi o ó ti máa níyàn mi Ọlọ́run ṣe ìyanu fún mi o gbàdúrà mi ọba tó pọ̀ nípa àti agbára mọ́tò ni mo fẹ́ o mọ́tò ni mo fẹ́ o Ọlọ́run ṣe fún mi abágbàwẹ̀ tán ṣe mọ́tò yẹn fún mi o oore tó pọ̀ ju bó ṣe yẹ lọ Ọlọ́run ṣe fún mi o Ọlọ́run ṣe fún mi Ọlọ́run ṣe fún mi o mo gbà ẹ̀gbọ́ o mo gbà ẹ̀gbọ́ Ọlọ́run ṣe fún mi Ọlọ́run ṣe fún mi Ọlọ́run ṣe fún mi Ọlọ́run ṣe fún mi o. Brother Samuel gbàdúrà mi Ọlọ́run dábìrà fún mi Ọlọ́run ṣòro fún mi ṣòro fún mi kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o kó rí kẹ́ẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ o elétí gbọ́rọ̀ gbaròyè ní Ọlọ́run bí mi ò bá mọ kéwú tí mo lè sọ mò ń sọ jáde báyìí Ọlọ́run jọ ṣe fún mi mọ́tò after àwẹ̀ Ramadan ṣe mọ́tò fún mi Ọlọ́run 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 bá mi multiply ẹ̀ 100 kí ló dé ń disturb mi mo ń gbàdúrà ẹ̀ dẹ̀ ń disturb mi kí ló dé. ṣé ẹ ti tẹ́ ìfẹ́ inú ara yín lọ́rùn báyìí kí ni ìtumọ̀ gbogbo ilé tẹ́ ń ṣe lórí òkè yìí. ìtumọ̀ ni pé mò ń gbàdúrà. Brother Saamu sọ́run ò ní pé kẹ́ máa gbé mi lẹ́mìí gbóná sókè gbogbo ìgbà ni. àdúrà sọ lọ́run nínú àwẹ̀ yìí pé kọ́lọ́run ṣe ìyanu fún mi mo sọ fún yín kí n tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí mo sọ fún yín ẹ dẹ̀ ti fàdúrà ràn mí lọ́wọ́ wípé gbogbo tí mò ń bí Ọlọ́run fún á bọ́ sí rere. ó yá ẹ ṣí fìlà yín yẹn. níbo. ẹ ṣí fìlà yín sìn. ṣé nínú bíi. ẹ ṣí. inú mo ń gbàdúrà lọ́wọ́ àwọn Muslim wọn máa ń dé fìlà tó bá ń gbàdúrà mo dẹ̀ ọ̀nà ẹ̀ ní mò ń tọ̀ yìí lóòótọ́ bí o ti mọ gbogbo nǹkan tí wọ́n ń pè bóde máa mọ̀ láìpẹ́ àmọ́ tí n bá sọ elétí gbọ́rọ̀ gbàròyè ni ọba tó ń gbọ́rọ̀ èèyàn ni Yorùbá ni mo fi ń pè ó dẹ̀ máa gbọ́ mi. Brother Saamu ìwà tẹ̀ ń wù yóò dáa náà ṣé kí gbogbo èèyàn máa kọjá ń sìn kó wá máa rí yín pé ẹ̀ ń gbàdúrà ẹ̀ ń gbàdúrà àdúrà tẹ̀ ń gbà yẹn ń gbà lórí òkè yìí. àdúrà tí mò ń gbà sórí òkè èṣù ni kí n ti lọ gbà. kí ló tẹ̀yìn ò lè gbàdúrà àdúrà kí ló tẹ̀ lè gbà nù kọ̀rọ̀ yàrá yín. kò síbi tẹ́ ò ti lè gbàdúrà kò síbi tẹ́ ò ti lè gbàdúrà mo ti ṣọ́ photography sọmọ mo ti ṣọ́ ipe bolo òrùn wà photography sọmọ mo dẹ̀ ní pé bí ni mo ṣe kọjú sóòrùn kí ló tẹ̀yìn ò lè bá gbàdúrà yín nínú yàrá yín ṣé bá bẹ́ẹ̀ gilẹ̀ yín náà sábọ̀ ṣe bẹ́ẹ̀ nìna lé ẹ̀ ń wá bí atẹ́gùn ẹ̀dẹ̀mọ̀kọ̀ atẹ́gùn abẹ́gi ó dàbí AC ni
ẹ wá fẹ́ torí kí ni ẹ níná lèmi náà níná lé àjọ níná ni mí dẹ̀ ní fata mo ṣe wá sábẹ́gi láti wá gbàdúrà sọ́lọ́run ó rè o. bùrọ̀dá Sàámú ẹ̀yin máa mú déètò orí òkè méje ni mo máa mú yín lọ bẹ́ẹ̀ ni ẹjọ́ tẹ bá ti ráyè ẹ sọ fún mi. tí n bá ti parí àwẹ̀ Ramadan màá tún lọ síbẹ̀ náà kò sí wàhálà èmi ò lẹ́sìn kan tó special gbogbo ẹ̀sìn lẹ́sìn mi mo like Muslim mo like Christian méjèèjì mo appreciate ẹ̀ gan o bí mi ò mọ kéwú bí mi ò bá mọ̀ máa fi àdúrà Yorùbá máa fi bí Ọlọ́run àní mo ní di mọ́tò Ọlọ́run á dẹ̀ ṣe ẹ mú mi lọ́bẹ̀ máa gbà. bùrọ̀dá Sàámú a ní program ìrọ̀lẹ́. láago mélòó. a ní program láago 4. aago mélòó lù báyìí. ṣé ẹ máa dání. mi máa go dání tí ìkọ̀ ló lù yìí kò sí wàhálà máa bẹ Ọlọ́run di 4 yẹn tó bá ti di 4 táwọn èèyàn bá ti ń dé tó bá ti bá mi ń bí ní 4 yẹn máa jẹ́ dìde Ọlọ́run gbàdúrà mi mọ́tò ni mo fẹ́ jíwá gan pọ̀ reduce ẹ̀ Ọlọ́run Lexus 570 pọ̀ Ọlọ́run reduce ẹ̀ ìjọ tó Ọlọ́run space bus jẹ́ kó jẹ́ ńlá kí lè máa fi káwọn èèyàn sọ bẹ́ẹ̀ náà wà ń bẹ̀ tó bá fẹ́ máa lọ sí program wọn jẹ́ kó máa wá yà lọ́wọ́ mi jẹ́ ní mọ́tò ṣáájú sọ bẹ́ẹ̀ fi Ramadan ni kó fi dá mi lọ́lá jẹ́ ní mọ́tò ṣáájú sọ bẹ́ẹ̀. Ìyá lọ́ǹgì pẹ̀lẹ́ adẹ̀kùn ti bọ̀dá yín yìí náà ẹ kú àwẹ̀. wà lára pọ̀. ẹ lo. ràgà ni. ṣọ́ngbọ́n mi Bàṣírá. ẹ padà wá wò mí tí n bá ṣínú. ẹ lọ bó tẹ̀lé pọ́ tí wọ́n ń ta ọ̀rẹ́ dì ní. àwọn tún bí mi ẹ pọn ọmọ ní kó bá mi rà. ẹ pọn ẹran tó tóbi ó ṣàwọn èèyàn máa ń láìkẹ́. ó pẹ́ sí mo tiẹ̀ jẹ mọ́ mo wá dì sáì pé léni yìí mo fẹ́ sí ẹ̀pọ̀ ẹran pẹ̀lú ẹ̀gúsí kó máa ta sọ́sọ́ báyìí sí gbogbo ilé mú. mi ò nírú náà lé o kó bá mi ra rúsí kó ra ta. àwọn ilé tó bá lọ́ra dáadáa ẹni o ẹ fẹ́ fi jẹ pàǹdọ̀ ni tí bá tún wà wò pé kí mo fẹ́ dá lára àwọn tó wà lè fi jẹ àmàlà tó fẹ́ lẹ́bi etí. wọ́n máa gbà gbogbo ilé lẹ́ni. ó ṣe Bàṣírá ó ṣe. pẹ̀lẹ́bẹ̀ ilé tó ń ṣe yóò dáa ṣé bíbọ̀ díẹ̀ ló máa ń pẹ́ ni bọ́dá mi ló máa ń pè ó dẹ̀ wá ń tàn tí wọ́n ó gbàwẹ̀ kó dáa. ẹ wá ń torí Ọlọ́run o mo fọlọ́ bá bẹ̀ yín o ṣé ìmọ̀ràn bọ̀dá Sàámú kọ́ máa gbàwẹ̀ ni tó ń torí pé wọ́n ń gbàwẹ̀ ń sìn kẹ́yìn máa pè mí kí n máa jẹun mọ́ ẹ jọ ń torí Ọlọ́run ẹ ṣọ́gbà yín o ẹ lọ Bàṣírá tó bá rí pọ̀mọ́ náà sí àwọn ilé tó máa ń lẹ́wọ̀n lára yẹn ni o. pẹ̀lẹ́bẹ̀ kí máa ń ṣe iná ṣé bí lẹ́sẹ̀ iná sí wọn ni ẹ pé kó stop rẹ̀ kíde yẹn tìrẹ́tì ẹ níwà nù àwẹ̀ kẹwàá fóúnjẹ kẹwàá mú oúnjẹ kẹ máa fi tìrẹ́tì ẹ kíde. ọmọ kan la tẹ́ńsọ̀n wọn ni. ẹ jó bọ̀ ọmọ kí iṣẹ́ ọmọ rírì. ẹ má pariwo ilé aláàánú ni pẹ̀lẹ́bẹ̀ alákẹ́rin tó ń pè ẹ́ ọmọ yẹ ẹ́ sè. burúkú aláṣẹ nìyẹn. láǹkì máa ń gba nọ́mbà ẹni ẹ. Sàámú ẹ pè yan kọ́kọ́. mo máa kí kó pè yan pẹ́ẹ́pẹ́. kí ni. owó gbìmú. no. owó gbìmú máa yìí ní ẹ̀rẹ̀. ó lè mọ bí ló ṣe máa ń rún mi. ọmọ bíbí yẹ pẹ́ mi tán owó sọ̀rọ̀ ẹ pẹ́ ẹ̀rọ bí ò lè bí ìbúdó ẹ̀wẹ̀ God will judge you. bọ́dá mi jẹ́ ẹbú mi náà wẹ̀. Jesus of Nazareth will judge you. Allah will judge you. ṣé bẹ́ẹ̀ gbàwẹ̀ ni. Màsàmú. ẹ̀yọ́ máa gbàwẹ̀ yìí lọ́kẹ́ dúró tán náà kí ló ṣẹlẹ̀. gbọ̀dọ̀gẹ́ ni àdúrà jọ. Look, I will see you after seven. ẹ máa rọra ní ti bọ̀dá yín mú lọ Bàṣírá ẹ pẹ̀rọ gógó ní kó bá mi rà. bọ̀dá Sàámú
bọ́dá mi. àsìkò títọ́ àsìkò títọ́ jẹ́ kán wá mi máa ń gẹ̀ẹ́tì ògì wọ́n gẹ̀ẹ́tì mọ́ínmọ́ín díẹ̀ wọ́n rẹ̀ gẹ̀ẹ́tì èso ọ̀gẹ̀dẹ̀ mú láìkẹ́ gan máa rọ ọ̀gẹ̀dẹ̀ máa dẹ̀ mú ògì tó ti yẹ. ẹjọ́ ṣe ń ṣe ìrọ̀rùn ni bọ́dá Sàámú. àsìkò àti ṣínú ti tó àmì. àsìkò àti ṣínú bíi ti báwo ẹ wá go ni. kí làgó wí. wá ló ṣẹlù yìí náà. kí ló ṣẹlẹ̀. wọ́n lọ sàn. ẹ nà ń. àdéhìn lọ sẹ́fù. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó kí ijó.